àṣé lóòótọ́ ni pé kìí ṣe gbogbo èèyàn nínú rẹ̀ ó dùn sí èèyàn tó oore bá ṣẹlẹ̀ sí èèyàn. Ẹ̀yin náà mọ̀ pé bá a ṣe ń bá àwọn fámìlì Adébímpé àti Lateef Adédìméjì bá a ṣe ń bá wọn yọ̀ tá à ń bá wọn dúpẹ́. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin abiyamọ ayé, a ò ní fojú sunkún àwọn ọmọ wa. Ẹ tún mọ̀ bá ń tẹ congratulation Adébímpé, congratulation Lateef Adédìméjì yín ò sí abala àríwísẹ̀ yín ò comment section. Káwọ̀ fi bá wọn yọ̀, káwọ̀ bá wọn dúpẹ́ torí pé àwa mọ̀ọ́re ẹni ọba sì bonire yọ̀ ó dá mi lójú gbangba pé ire tiẹ̀ náà yóò tẹ̀ lọ́wọ́. Ẹ̀bùn rẹ̀ yọ̀ o kí ire yín ó lè tẹ̀ yín lọ́wọ́. Ẹ tẹ congratulation síkàn ní abala àríwísí. Kí ló wá dé tá a fi ń sọ wípé gbogbo ènìyàn kọ́ nínú rẹ̀ ó dùn sí oore tó bọ́lọ́run bá ṣe fún yàn. Ẹ̀yin náà mọ̀ pé lánàá ní ìròyìn tẹ̀ káàkiri ayélujára pé Adébímpé Oyèbádé àti Lateef Adédìméjì tó jọkọ rẹ̀ wọ́n ti bí bẹ̀ta làǹtìlanti. Báyìí ni arákùnrin kan eyín níkànnì abẹ́yẹfò Twitter tí wọ́n ń porúkọ rẹ̀ ní Timi ló wá bọ́ síkànnì ayélujára. Nǹkan tó sọ fún yín àti táwọn ènìyàn tún sọ àti pé ìtumọ̀ nǹkan tó sọ kẹ́ ẹ lè mọ̀ dáadáa ní tó sọ. Ìgbà tí ìkan lára àwọn tó ń bá wọn yọ̀ tó bọ́ síkànnì ayélujára ó wá kọ pé Lateef Adédìméjì Àmọ́bímpé Adédìméjì don finally born triplet. Ó ní Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ọlọ́mọ ìṣeun wọ́n ti bí bẹ̀ta. After years of people mocking them, ó ní lẹ́yìn bí ọdún bíi mélòó kan táwọn ènìyàn ti ń fi wọ́n ṣe ẹ̀yẹ́. Ọmọ God is really good. Ọwọ́ ni ọlọ́run mọ̀ dá o torí ọlọ́run ló ṣèyí fún wọn. I am happy for them. Ìyẹn wá ní mo bá wọn dúpẹ́. Ẹ wá wo ohun tí Tìmí tó ń fi reply. Ó ní science will do the work and una go thank God. Òun fi ń yé wa pé sáyẹ́ǹsì ló bù wọn lọ́mọ. Bó o ní sáyẹ́ǹsì ṣe wá bù wọn lọ́mọ ẹ̀jẹ̀ á gbọ́. Ó ní not God. Ó ní òkè sọ ọlọ́run ló bù wọn lọ́mọ lẹ́nu tiẹ̀ torí mi gbàgbọ́ pé ọlọ́run ló bù wọn lọ́mọ. Ó ní congratulations to them anyway. Ó kàn ní òun sáà kí wọn lásán. Kí wá ló tún sọ? Ó tún sọ síwájú. Ó wá fẹ́ ṣàlàyé sáyẹ́ǹsì tóun sọ pé ó bù wọn lọ́mọ. Ẹ̀jẹ̀ á gbọ́ irú sáyẹ́ǹsì tó ló bù wọn lọ́mọ. Ó wá sọ fáwọn èèyàn ó ní thank surrogacy not God. Ó tún fi síkàn ní ibẹ̀ pé kì í tún ṣe surrogacy gan wọ́n tún ṣe pé IVF ni wọ́n ṣe. Ẹ jẹ́ wá dá yín lẹ́kọ̀ọ́ kó tó di páwà padà sórí ọ̀rọ̀ Timi eléyìí tó sọ. Kí ni ìyàtọ̀ láàrin IVF àti surrogacy? Ṣé IVF ní ìlànà táwọn ènìyàn máa ń gbà á lóyún nígbà tí bóyá ọkọ wọn ò bá lè ṣe yùnkíyùnkí láti fún wọn lóyún gẹ́gẹ́ bí ọkùnrin sí obìnrin ṣe máa ń ṣe nínú ilé. Bó làwọn onílé iṣẹ́ ìwòsàn sì wá ṣe wọ́n wá gba àtọ̀ ara ọkùnrin tó jẹ́ àtọ̀ tiẹ̀ gangan tí èsì àtọ̀ ẹlòmíì. Wọ́n gba ẹyin lára obìnrin wọ́n wá dàpọ̀ wọ́n fi sínú nǹkan kan tí wọ́n máa ń pè ní incubator tàbí nugo wọ́n ń pè nugo. Tí ó bá ti wá develop tó di embryo wọ́n wá gbé sínú ìyàwó gangan. Mo rò pé ẹ gbọ́ mi yé inú ìyàwó gangan ni wọ́n ó gbé sí. Ẹ̀yin náà ó sì rí pé Adébímpé ó fi inú ṣoyún ó sì bímọ. Kí wá ní surrogacy? Surrogacy ni pé wọ́n gba àtọ̀ ara ọkùnrin wọ́n sì gba ẹyin lára obìnrin. Ó wá ṣeéṣe kó jẹ́ pé ìyá ò lè dá ọmọ gbé sínú àpò òbí rẹ̀. Wọ́n wá gba ẹnìkan wọ́n gbà gẹ́gẹ́ bí olùbágbé tó jẹ́ pé kìí sóhun ló lẹ́yìn kìí sì sóhun ló ní kìí sóhun ló lẹ́yìn. Ó ní wọ́n wá gbà gẹ́gẹ́ bí olùbágbé. Ó ní ó wá bá wọn gbé fóṣù 9. Tó bá ti di lẹ́yìn oṣù 9 tó bí yóò wá gbé ọmọ náà fún wọn.
ṣùgbọ́n nígbà tó yá òun sọ pé sọ́rúgèsì kan wọ́n ṣe ó ní IVF ni wọ́n ṣe tí túmọ̀ sí pé ẹyin tó dọmọ Adébímpé lónìí àtọ̀ tó dọmọ Lateef Adédìméjì òun náà lónìí ọmọ Bímpé ló sì gbé nǹkan rẹ̀ fóṣù 9 ló sì bí àwọn ènìyàn tí wá ń sọ níkànnì ayélujára pé torí pé òun sọ fún pé kì í sọ lọ́hùn ló bù wọ́n lọ́mọ pé sáyẹ́ǹsì ló bù wọ́n lọ́mọ ẹ dákun ṣé sáyẹ́ǹsì lè sọ ẹyin àti àtọ̀ só lè rò papọ̀ kó wá di tí ó di ọmọ ẹ̀dá ènìyàn agbára sáyẹ́ǹsì ká kí ló dé táwọn ènìyàn lò làákàyè tí wọ́n ronú orí wọn tọ́ra àwọn ènìyàn wọ́n ti ń sọ ọ̀rọ̀ kò gbákùngbé sí tìmí pé n ti ń sọ yìí pé kò mú làákàyè lọ́wọ́ kò mọ ní sáyẹ́ǹsì lọ sọ mọ́ sáyẹ́ǹsì bíi ti bò kátiẹ̀ wá sọ pé ọ̀nà tí wọ́n gbà tọ́lọ́run fi bọ̀ wọ́n lọ́mọ nù ọlọ́run náà ló ṣe ọlọ́run láàkì ọlọ́run láàsìyìn ẹ̀yin olólùfẹ́ mi mo sọ mo ní tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ń wà níjọ ẹ bá tẹ subscribe button ṣùgbọ́n ẹni ó bá bóni rí ohun tiẹ̀ eré tiẹ̀ ó tẹ̀ lọ́wọ́ o ẹ má jà sí nínú àwọn tí ó mọ rí ire tó wá jẹ́ wípé àìdá abẹ̀ láwàá máa fojú wá kiri láti lè fẹnu tẹ́ńbẹ́lú oore tọ́lọ̀ ń bá ṣe fẹ́ nìkan ìwà tí ọ̀dà ni ìwà àgbẹnukú làwọn Yorùbá máa ń pè tí à ń bá sì ti jẹ́ tí jẹ́ ó ní ìwà àgbẹnukú lọ́wọ́ oore rẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ó tẹ̀ lọ́wọ́ o èèyàn gbọ́dọ̀ máa bóníire yọ̀ kó máa bóníire dunnú ni o ẹ̀yin olùfẹ́ mi kí lè rò tiyín lórí ti arákùnrin tí mi sọ ǹjẹ́ ní ká sọ pé sáyẹ́ǹsì ló bù wọ́n lọ́mọ túbí lóòótọ́ àbí ká sọ pé Ọlọ́run ló ní kí gbogbo ẹ̀ ó ṣeé ṣe àwọn tá a tiẹ̀ wá ń sọ̀rọ̀ wọn èyí tá à ń bá yọ yìí àwọn gangan ò tí ì bọ̀ sí kànnì ayélujára kí wọ́n wá sọ pé ọ̀nà báyìí lọ́lọ́run bù wọ́n lọ́mọ ní tí ọba sì ti kàn yàn wọ́n ní kéèyàn ò gbé jù sílẹ̀ eléwọ̀n ọ̀kàn wá ní tí wọ́n jẹ́ ọ̀kàn wá ni pé Ọlọ́run ti bù àwọn lọ́mọ ká bá wọn yọ̀ ká bá wọn dúpẹ́ tí ó náà la fi ń bá wọn yọ̀ la fi ń bá wọn dúpẹ́ adúpẹ́ fún wọn ẹ lọ sábàlá àríwí sílẹ̀ kan sí ẹ tẹ congratulation Adébímpé congratulation Lateef Adédìméjì ẹ dẹ̀ má gbàgbé ẹ share fídíò pátápátá káwọn ènìyàn bá wọn yọ̀ kí wọ́n bá wọn dúpẹ́ ẹ̀yẹn sájà fi alágbẹ̀nukú ẹ̀já fi wọ́n lẹ̀ àwọn tí wọ́n rí nǹkan tó dáa sójú àfi kí wọ́n máa wá àìdá oore tọ́lọ̀ ń ṣe fọ́mọ ẹ̀dá ènìyàn kan ọ̀nà tí ọ̀dà ni ẹ má bá wọn tẹ̀lé kì í ṣe nǹkan tó bọ́mọlúàbí mu